Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ̀yin náà ni mò ń kì. Ẹ̀yin ọmọọṣẹ́ ayẹṣẹ́lẹ̀ fọ́gà tó jẹ́ wípé bẹ́yìn bá rí nǹkan tí ò tọ́, kàkà tẹ́ fi àsìkò sílẹ̀ láti tún ṣe lẹ́ẹ̀mójú nù wípé kì í ṣe tiyín. Bó bá bàjẹ́ àtúká ni tiyín kọ̀ọ̀kan yín. Ẹ̀yin lè lérò wípé bó bá bàjẹ́ túká tòótọ́, ẹ lè túká kó jẹ́ wípé ṣé ẹ mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní gbọ̀ngbọ̀n ní kọ lọ́rọ̀. Ó yẹ pé ẹni tó jọ̀gá yín àbáṣíwájú yín lọ́rọ̀ òun ó kàn gbọ̀ngbọ̀n. Àmọ́ ẹ má gbàgbé wípé béèyàn bá ṣe nǹkan oní nǹkan, olè yóò ṣe nǹkan ara rẹ̀. Àwọn àgbà mọ́ ní béèyàn bá níkà méjì yóò padà fi kan ṣe ra rẹ̀ ni. Torí pé rò wípé ká mójú kúrò náà ni ó mọ́ ọ lára. Nígbà ó bá dìgbà tí wọn náà fúnra ẹ bá dá ní nǹkan, ó mójú kúrò náà ni tí nǹkan wọn ó fi bàjẹ́. Kó má bà wá di wípé nǹkan wa ó bàjẹ́. Má rí níbi wípé ẹni tó ṣe fún un lò sí, rí níbi wípé o ṣe láti fi kún ara rẹ. Nípa ìdí èyí, nígbà tí Ọlọ́run bá gbé ọ̀gá, tí wọ́n fúnra ẹ bá di ọ̀gá, kò ní sí nǹkan tí ó nira. Gbẹ̀dẹ̀ báyìí gbogbo ẹ̀ ó máa rọ̀ ọ́ lọ́rùn.